ìgbà mi dọ́wọ́ rẹ̀ àsìkò mi dọ́wọ́ rẹ̀ bàbá alámọ̀ ayé mi o ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. jẹ́wọ́ agbára rẹ̀ o kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀ fagbára rẹ̀ o ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o nínú ọlá rẹ̀ ààfin àjọba agbára rẹ̀ o. Life of a single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin ẹrù ìwúwo mẹ́lẹ́ dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére ayami o. Why did you left without notice? Ayẹrẹ ma ti ṣòfò, ó ti ṣòfò. Ọgbọ́n kan ló jẹ́ fún mi o. Ṣé bó ní wàá bá mi tọ́jú ọmọ mi o? Why did you left? Ti pọ́njú ayé, ti dààmú ayé, bá pọ̀ lápọ̀jù. Ará ilé o èrò ọ̀nà kí ni ká pẹ̀rù èyí o ilé ogún ọdún fi jókòó wó wọ́n fẹ́ bómi láṣọ sí o ibo ni kí n ti bẹ̀rẹ̀ má lọ o ìfẹ́ mi má lọ o tó bá fi mí sílẹ̀ mo ti pasán tó bá fi mí sílẹ̀ mo ti mọ́fọ́ má lọ o ìfẹ́ mi má lọ o ibo ni kí n ti bẹ̀rẹ̀ ayé mi má lọ o. ohun tó bójú ti dé bá mú ó ṣe ṣe àríkẹ́mi lọ ṣe mí. wa ò fẹ́ ẹ nílùú òun dárin ta ni ó gbèrè ọ̀hún fún wọn ò mà ṣe ó mà ṣe ó mà ṣe. ẹrú ní bàbá ọ̀nà ló jìn ilé ẹrú tó jí fìyà jẹrú ọ̀nà ẹrú tó jí fòṣì jẹrú ó mà ṣe ó mà ṣe ó mà ṣe. Ẹ máa wò mí níran
yẹn ló pọ̀. Inú mi kàn ń dùn látàárọ̀ ni. Lábákẹ́, first time tí màá rí àwọn tó ń ṣe fíìmù tí wọ́n máa perform wájú mi lélẹ̀. This is my first time. Ṣé fẹ́ gbọ́? Tó bá rí bí ara mi ṣe ń dìde. Ó wá dàbí pé wọ́n ń ṣe real. Ara mi kàn ń dìde ni. Ara tèmi náà ń dìde. Ara mi, babe, mi ò rò pé o mọ nǹkan tó gbé dání rárá. O mọ̀ pé celebrity lọ́kọ ẹ̀. Ọkọ ẹ̀ heart omi dẹ̀ ń jáde lójú mi, mo wọ emotional. Tó bá jẹ́ pé mi nìran ni right now má ti máa rìn pẹ̀lú squad. Security ti máa tẹ̀lé mi, má ti máa gara pé ìyàwó celebrity. Ọlọ́run ni kó má jẹ́wọ́. Ọlọ́run, ẹ̀yin ọ̀rẹ́ mi, gbogbo bẹ́ẹ̀ ń sọ yìí, orí mi wú, ara mi dẹ̀ ń dìde. Pẹ̀lú pé mi sí bẹ́ẹ̀ nìyẹn o. Ọ̀rẹ́ mi ò dẹ̀jọ́ tó lọ bá mi sọ fọ́kọ ẹ̀, mo fẹ́ máa act. Mo lè act gan bó ṣe ń wò mí yò, mo lè ṣe ọmọ ọ̀tá, mo lè ṣe olóṣó, ṣé kí n act fún ẹ? Actress. Ṣé o gbọ́? Ẹ ò trust me, ṣé o rí àti ó trust ẹ má worry, jẹ́ ká máa ṣọ̀rẹ́ ọ̀rẹ́ ìyàwó celebrity ọkọ tó kàn òun àbí kí acting tó kàn kọ́lẹ̀. Àbí náà ká ṣe máa ṣọ̀rẹ́ ìyàwó celebrity. ṣọ̀rẹ́ ìyàwó celebrity lọ́nà. Lákòókò náà ẹ ṣé gan ni ẹ̀yin ọ̀rẹ́ mi, mo really appreciate yín, ẹ ṣé gan. Very soon wá celebrate ẹ̀yin náà. Àmín. Ṣé mọ̀ pé at first ìgbà tó sọ pé òun fẹ́ máa act wọ́n rò pé acting. Yeah, but not until ìgbà tí mo rí táwọn èèyàn tó ń pàtẹ́wọ́ tínú wọn ń dùn, I was like, but ó try. Try. Wọ́n kọjá try. Ṣé àlọ́pọ̀ wọn ní tí ẹ̀yin fẹ́ bá wọn ya picture? Ṣó ti ẹ̀ ní nǹkan tẹ́mi fẹ́ sùn pọ̀. Ó mọ nǹkan kan. Ṣó mọ̀ pé àsìkò yìí lọ́kọ ẹ nílò ẹni? Àsìkò yìí ló láti gbàdúrà. Àsìkò yìí ló láti gbàwẹ̀. ṣe àti tẹ́lẹ̀ ogun ni o, ogun gidi gan ni. Tó bá di lóru wà gbàdúrà, tó bá di lọ́sàn-án wà gbàdúrà, wà jẹ́ kí Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ nínú ayé ẹ̀. Táwọn ọmọ máa ń yọ pé ọkọ rẹ̀ wà ní. Wọ́n lè zoom fídíò ẹ̀ báyìí tó bá ń ṣú ọkọ ẹ̀. Màkọ́ sẹ́yìn ẹ̀sìn ẹ̀ nínú màmá dé àdúgbò. Èmi tẹ̀ máa bá wọn ya picture bí. Èmi máa bá wọn ya picture bí because mo tún rí wọn ní another level. Mo need support ẹ o, mo need support ẹ. Ìyàwó star. God bless you. Ẹ lọ báyìí, a máa get back sí ẹ ṣeun. Next.
dà ẹ ṣé àwa la gbà. God bless you. Ẹ lọ jókòó. A kàn sí yín. Next. Okòólé mo kágò. Orúkọ tèmi ni Àdìgún olówó 3-in-1 talent. Ó kọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀pẹ̀. Owó lẹ́fẹ́ acting wà, ijó wà. Òun náà dẹ̀ wà lẹ́kẹ̀ẹ́kẹ́ nípa ọkùnrin. Owó lẹ́fẹ́ ẹ choose. Mo ń kọrin. Orí náà. Èmi Àdìgún tuntun dé o. Olórin oyin. Tí bá kọrin. Bí ya anybody lé. Mo kọrin dé UK, mo kọrin dé London, mo kọrin dé United, mo kọrin dé UK. Ọmọ mi everywhere o. Àdìgún. Èwo ló tún fẹ́? Ó ti tó. Má kọrin. Ó ti tó. Ẹ lọ gan. In fact, kò sírú èèyàn bí yín. Irú ẹyẹ bí ọ̀kín sọ̀rọ̀. Ẹni sùúrù, ó pọ̀ lẹ́sẹ̀. Ó ti gbìyànjú sẹ́. Hello, ó túṣẹ́. Ó gbìyànjú. Lọ́ba ẹ̀. A máa kàn sí ẹ̀gbẹ́. Bẹ́ẹ̀ni. Ọlọ́wọ́ kọrin o, kọrin. Wàhálà wà o. Ó try. Ó tún wá ṣe yé àyà mi ti já. Okay now, next. Nice. God bless you. Yeah, bye-bye. If not to take care of you, baby, mommy, come rara. She said, make I no worry, oh my Jenny. Baby. Baby. Báwo. No. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ilé ayé náà ni jàre. Wọ́n kàn máa ń sọ pé ọ̀rọ̀ ilé ayé ò tó rò ni. Ó tó rò. Because tí ó bá wáyé gbogbo tó ń ṣe láyé tí wọ́n bá wọn ṣe tí ó bá lówó náà kò ṣe nǹkan tó dáa. At least àkàwé níwọ̀n bá tí agbára ká iṣẹ́ dà. Business tá tún ṣe tọ́lọ́run tún gbàdúrà ẹ̀ tí a fi ń ṣe gbogbo tá à ń ṣe yìí náà. Ó lè jẹ́ ká gbádùn fake ti pọ̀ ju oríṣiríṣi lọ́tún lọ́sì. Ṣé tẹ́tà tí mo tún wá wọnú ẹ̀yìn sìn. Ok, wo performance tá a ṣe yẹn táwọn èèyàn like ẹ̀ tó ń ṣe. Èmi fúnra mi wò pé mo ti tó láti jẹ́ producer láti máa produce ẹ̀ tara mi. Tí ó bá dẹ̀ produce ara ẹ̀ náà máa mọ̀yàn náà máa bẹ̀rẹ̀ sí pé èèyàn lọ́tún lọ́sì. Nísìnyí wo tá a ṣe yẹn tá a bá tún fún àwọn ọ̀gá àwọn producers yẹn lówó wọn ò ní lò wá sí sìn gidi. Yes, mo wá wò pé at least tí n bá bẹ̀rẹ̀ production tí mo náà bá bẹ̀rẹ̀ sí ṣe tí mo mọ̀ pé mi mo play lead ẹ̀ tí ó ṣe pé ó ṣe ń fi mí ṣe ọlọ́pàá ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́sì tó pé mi mo play lead iṣẹ́ mi àwọn èèyàn mọ̀yàn wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí pé èèyàn lọ́tún lọ́sì lọ́n ṣàánú nìjà rẹ̀. Daddy G, I must confess to you. Ṣé rí performance yẹn lọ́jọ́ yẹn? Àwọn ọ̀rẹ́ mi love ẹ̀. Everybody love ẹ̀. Ó wà emotional èmi gan mo ti gbàgbéra mo wò pé ṣọ́kọ mi ló ń act báyìí. Ẹ wò nídìí iṣẹ́ yẹn lágbára Ọlọ́run ẹ̀ di irun ẹ̀ di gbà. Ṣé gbogbo nǹkan tí àwọn èrò síwájú tí wọ́n fi iṣẹ́ yẹn dá lára ẹ̀yin náà á fi ṣe lágbára Ọlọ́run. In fact ẹ amaze mi gan lọ́jọ́ yẹn. Nípa ti production tẹ̀sán yẹn. Báwo lẹ ṣe tẹ bá kówó jọ báwo lẹ ṣe máa rí owó yín padà? Àwọn tó mọ̀ ń pa ẹ̀ la máa kó fún un. Àwọn ọ̀gá mi wà ń bẹ àwọn tó yé jù èmi lọ́wọ́ à ń bẹ àwọn náà máa bá mi pé gbogbo àwọn tá a máa ṣe tó bá dẹ̀ ti bá a pé tá a bá ti ṣe náà a ṣe àwọn editor àṣìṣe tí wọ́n á dẹ̀ gbé fún marketer àdẹ́rà lówó gidi àdẹ́dáwó padà fún ẹni tá a bá rí yá lọ́wọ́ ẹ̀ àwọn náà dẹ̀ ní díẹ̀ tó kú a máa fi ṣe mí lọ. Bí èlò làwọn ń sọ ń pa ẹ̀? Ọ̀pọ̀ at least tí bá ṣe pé àwọn olè tó kó ṣọ́ọ̀bù mi ni èmi bá tiẹ̀ tiraka gba cooperative ṣe but tí a bá rí bí 400 sí 500. 400 sí 500. Bọ́lá rẹ̀ ti fẹ́ rí ẹ báyìí. Baby, ṣé ẹ nígbàgbọ́?
Onígbàgbọ́. Ẹ bá ti nígbàgbọ́, ṣe rí owó yẹn Ọlọ́run á ṣe. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run á ṣe. Ọlọ́run á ṣe. Ọlọ́run á ṣe. Kò sí wàhálà ṣe. So mi fẹ́ kẹ́ ronú. Ẹ wo bí èmi ti múra o. Ẹ jẹ́ a lọ sí church fún midweek program. Ẹ jẹ́ a lọ. Oh, Tọ́mà ni. Well, no problem. Èmi náà kọ̀ wọ ṣòkòtò ni. Oya. Ẹ dìde ńlẹ̀. Ọlọ́run á ṣe. Àmì o. Ó ṣe gan. Thank you so much. Ẹ ní láti ronú. Àfi sùúrù. Ẹ kí mi náà fẹ́ kàn bí. All right. Ẹ ṣàmọ ẹni tó jókòó yìí. Ààrẹ èèyàn nu ààrẹ múrẹ́mú. Ọ̀gá. Ààrẹ múrẹ́mú sanwó. Ṣé ò sí torí bẹ́ẹ̀ ṣe pè mí ń pè ìjà ya wọn? Ṣé kìí ṣe pé ìjà ṣẹlẹ̀ sá? Ìjà o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Àrẹ̀mú sọ pé òun fẹ́ ṣe múvì. Ó fẹ́ pòdúsì fíìmù. Òótọ́. Ẹ mọ̀ ìdíṣẹ́ wa yìí bí mo ṣe ń wò ẹni tí ó bá ti lówó ṣe production tiẹ̀ kó tó débẹ̀ apẹ́ local pass ló máa ṣe púpọ̀ tí dẹ́tọ̀ bá ní ẹ jẹ́ ká fẹ́ nìkan bírèkì bí ṣe kí níbi a máa kóyàn síbẹ̀ lọ́tún crowd lọ́tún lọ́sì lóòótọ́ ẹ̀yẹn náà ni wọ́n máa fi bẹ̀rẹ̀ láti kọ́ṣẹ́ ṣùgbọ́n tó bá fi dáhùn kan náà kí wọ́n wá owó kó ṣe production a lè ṣe róòtú bá wù fún rẹ̀ ẹ mọ ibẹ̀ làwọn èèyàn ti mọ̀ pé ó dáa síbí ó dáa síbí ó dáa síbí mo ṣe ní kébì náà gbìyànjú ẹ̀. Àbíyàn bá tiẹ̀ ti lówó lọ́wọ́ tó bá ti lóun ń ṣe fíìmù àbò ń ṣe tíátà ọlọ́mọdé ò bá wọn sìn wọ́n wáyé ni. Yóò kàn wọ́n lọ location tó bá gbọ́ kán ṣe location l'Àbújá yóò débẹ̀ bá gbé kí wọ́n ṣe ńlọrin yóò débẹ̀ bá gbé wọ́n ṣe lọ́yọ̀ yóò débẹ̀ yóò mọ̀ rìn kí ni wọn ò ní fún nírò gidi kan yóò lọ location ju kámẹ́rà lọ. Eléyìí náà bó ṣe rò náà dáa bí ẹ bá fẹ́ ya fíìmù lọ́wọ́ ẹ̀ fíìmù tó dáa tí wọ́n gbà tó jẹ́ pé wọ́n tà tó jẹ́ pé gbogbo ilé ayé yìí ni ó mọ̀ ipe yẹn wá manage pé kéèyàn ṣe single party èèyàn ò ní tó bí 3 million o fíìmù gidi tó jẹ́ pé kò nídìí pé bóyá àṣẹ̀ṣẹ̀ fi ń bẹ àwọn tí wọ́n tà tó jẹ́ pé lọ́wọ́ kan tí ẹ bá ti ń ṣe tán báyìí kí polówó bẹ̀rẹ̀ kí gbogbo òlú ó sì mọ̀ pé fíìmù jáde èèyàn ò ní tó 3 million kámẹ́rà lásán wàhálà nígbà tí ẹ ṣe pé kámẹ́rà kan lèèyàn ó gbà gbogbo kúrú lásán ogun ká tó wá sọ kọ̀stúmù ká tó sọ location kò rọrùn o. A jẹ́ pé màá lọ sún ṣòkòtò mi ni o. Kí ló dé? Ọ̀gá bíi 500,000 700 lè mí pé. 500 láì ṣe ìhí háhá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gbàǹdìgbà àwọn eléyìí gan lè fi 500 700 ṣe fíìmù mọ́. Gbogbo ẹ̀ kò mọ rọrùn kí wọ́n tó lọ lè ṣe ọ́díò lásán àti bíìtì kí wọ́n tó wá mọ máìmù sí èyí náà ṣe owó kékeré. Ẹ lọ sọ ṣòkòtò orílẹ̀ wọ́n bí nù ṣó ti rò pé arákùnrin ó síríọ̀tì pẹ̀lú ìgbẹ́jọ́. Lẹ́yìn tó ti ń disturb mi ti pé mo fẹ́ ṣe fíìmù. Kò burú tó bá ti fẹ́ ya fíìmù gidi kó lọ lè wówó ní tí èsè fíìmù tí yóò tọ́jú sábẹ́ bẹ́ẹ̀dì tí yóò ní jáde o. Ó ṣàti sọ́n ó lóun wà lówó. Kò sí wàhálà. Ọ̀gá àwọn ará bíi tẹni kọ́ pé wà ọkọ̀ pé wà ní àwọn orí script o. Ọmọ ni ọmọ sàkọ̀hún olùsí ọmọ ni bí ṣe máa ń ṣe rádaràdà nu tó bá ti kan ipe wọ́n pè síṣẹ́ báyìí òwò ló fẹ́ manage production yìí o ẹsẹ̀ di owó ẹsẹ̀ di script ẹsẹ̀ di gbogbo nǹkan táwọn tí wọ́n ní di ẹsẹ̀ di ẹ̀sìn wọn kò ní sí èyí rádaràdà ni yóò wá máa parọ́ ẹ mú paago wọn ò gbé ní irọ́ nípa o. Àti pé owó tẹ́ sọ fún mi the other time ẹ mọ̀ pé mo ti ju yín ni owó yẹn kéré. Ẹ má bínú bí eléyìí kì í ṣe fọ́ọ̀tì èmi náà tó bá jẹ́ pé bí irú àwọn àfíìsì ẹni ọlá àwọn Sodiq Adébáyọ̀ àwọn ọmọ géwó lẹ̀ ṣùgbọ́n sàkọ̀ ìwọ̀n èsè báwọn iye tí wọ́n bá fún crew tí wọ́n fún káàsì báyìí iye rẹ̀ náà ni yóò kó lẹ̀ ṣùgbọ́n mọ́ bínú ìníjọ́ mọ́ fìdí sí wọn lọ́mọ fúnra mi ní mọ̀ dáwó sí ọ mọ́ bínú ìmọ̀ wá báwọn ọ̀gbẹ́ni iṣẹ́ tèmi náà ń bọ̀ o kò sówó ń bí eléyìí wọn iṣẹ́ ọ̀rẹ́ láfi ṣe o owó epo lásán. Uncle Banjo mo ní kí n tó wá rán yín létí ni nípa loan tí mo sọ fún yín pé kẹ́ bá mi gbà yẹn mi ò tí gbọ́n kankan ni mo wá fi pé bóyá nítorí ẹ̀ bá mi push ẹ̀ ní ẹ̀jọ́ ẹ bá mi push ẹ̀ mo ní ìdówó yẹn gan-an ó dẹ̀ wà urgent. kẹ́ push ẹ̀ ètí mi fi push ẹ̀ títí tí wò push kúrò lójú kankan. Praise the Lord.
hallelujah. Ẹ̀kọ́ Bíbélì wa ti tòní láàrin nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ keje. Mommy Precious. Yes, sir. Ní àtètèkọ́ṣe, Ọlọ́run dá ọ̀run òun ayé. Ní àtètèkọ́ṣe, Ọlọ́run dá ọ̀run òun ayé. Ayé sì wà ní júújú. Ayé wà ní júújú. Ó sì ṣófo. Ẹ dúró ńbẹ̀. Ó ní Ọlọ́run dá ọ̀run òun ayé. Ẹ rí iṣẹ́ Ọlọ́run bẹ̀. Abẹ́ ẹ̀ rí iṣẹ́ Ọlọ́run. Kábíyèsí Elédùmarè. Ọlọ́run dá ọ̀run òun ayé. Ẹ tẹ̀síwájú. Òkùnkùn sì wà lójú ibú. Ẹ̀mí ọ̀run sì ń rábàbà lójú omi. Ó ní ẹ̀mí Ọlọ́run rábàbà lórí omi. Olúwa dára, Ọlọ́run tóbi. Ẹ tẹ̀síwájú. Ó lọ́lọ́run ní kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Kí lọ́lọ́run ṣe? Ó sọ ọ̀rọ̀ pé kí ìmọ́lẹ̀ kí ó wà, bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ sì wà. Ọ̀rọ̀ ni o. Ọ̀rọ̀ òun lọ́lọ́run sọ. Ìdí nìyẹn tí a fi gbọ́dọ̀ ṣọ́ ẹnu wa. Nítorí pé ó sọ pé òun dá ènìyàn ní àwòrán ara ẹ̀. Nígbà tí ẹni tó dá wa láwòrán ara ẹ̀ bá lè sọ ọ̀rọ̀ tó sọ pé kí ìmọ́lẹ̀ kí ó wà, tí ìmọ́lẹ̀ sì wà, it means pé kò sí táwa náà lè sọ tí ò ní ṣẹlẹ̀. Abẹ́ẹ̀ níbẹ̀, tẹ̀síwájú. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà. Mo enjoy service ní gan seriously. Mo enjoy ẹ gan ni o. Mo dẹ̀ really dúpẹ́ lọ́wọ́ ẹ fún àǹfààní tó fún mi láti lè máa wá sí church. Kì í ṣe pé church náà bí èmi náà sí. Mo mọ̀ pé àwọn èèyàn téèyàn bá ń bá rìn àti àwọn nǹkan téèyàn bá ń ṣe nígbà míì ó máa ń jẹ́ kéèyàn fẹ́ kúrò nínú nǹkan téèyàn ń ṣe. Téèyàn bá pàdé èèyàn kan ó lè help èèyàn láti tún padà sí nǹkan dáadáa téèyàn ti ṣe tẹ́lẹ̀ tí ò ṣe mọ́. Ìwọ ló help mi sìn. Ìwọ lọ́lọ́run lò fún mi láti padà wá sí church. Mo dẹ̀ enjoy ẹ̀ gan seriously. O ṣe. Mr. Olatunji, ṣé mọ̀ pé inú mi dùn wípé Ọlọ́run ti àtọ̀dọ̀ mi jèrè ọkàn yín. Each time tí bá rí yín ní service ẹ máa ń wò pé ẹ kàn máa amaze mi. Àbí Mr. Olatunji kọ́ ẹ tún wá lè mí yìí. Olúwa ò ṣe. Ohun tó ń ṣe àjọ ṣiṣẹ́ níbì kan náà ni. So ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ̀rù ti bà mí dáàdì ni mo rò tó rán láwọn fẹ́ rí mi lẹ́ẹ̀kan àwọn ni mo rò pé wọ́n ń bọ̀ ẹ ṣé gan. Yes sir. Yeah. Wo má bínú jàre ó distract àti kò sí wàhálà. nítorí ọmọ tí mo fẹ́ sọ. Ẹ ṣáàjọ. Ohun tó ṣẹlẹ̀ ni wípé àjọ ń ṣiṣẹ́ níbì kan náà ni bá a dà ṣe jọ ń ṣiṣẹ́ níbì kan náà ohun tó ń ṣe tó dáa tó wùn mí àfi kí n pẹ̀lú ẹ̀ láti jọ ṣe ká lè jọ tọ ọ̀nà tó dáa. Mo like ẹ gan ni o. Mo like ẹ gan seriously. Mi mọ ọ̀nà tó fi ń rò. Mo like ẹ gan. So ohun tó ń ṣe náà o ni mo ṣe ní wíkìn pẹ̀lú ẹ láti bá ẹ ṣe pẹ̀lú ẹ. Ẹ ṣé gan ni sir. Thank you so much for the love. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà, Ọlọ́run dẹ̀ ní fi yín lẹ̀. Ṣé rí nǹkan kankan ni mo fẹ́ bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má pa church jẹ o. Ẹ má pa church jẹ o. Ọlọ́run ti wà pẹ̀lú wa báyìí. Ẹ jẹ́ kó Ọlọ́run dẹ̀ sì máa jọba láyé yín. Bẹ́ẹ̀ni, tó báyìí ń wá sí church mi ní pa church yẹ. Kò sí wàhálà. Ṣé mo lè gbẹ? Why not? Okay. Ẹ ṣé sir. Ọ̀rọ̀ pẹ̀lẹ́. No. Ṣé enjoy service? Ó jèrè ọkàn mi. Ó jèrè ọkàn mi o. Sir, ó tẹ̀ ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Mo dẹ̀ pé this is the right time láti lè fi béèrè. Torí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀nà nítorí Làbákẹ́ lè fi dìbò nìyẹn. Mo kọ́kọ́ fẹ́ correct ẹ fún kankan. Mo ní orí time gẹ́gẹ́ bí right time. Ṣé wọ́n ló máa sọ pé time mi jẹ́ right time àbí mi máa sọ fún ẹ pé àsìkò tó fẹ́ sọ̀rọ̀ dà? Kò yẹ kó kọ́kọ́ bí mi wípé mo fẹ́ sọ̀rọ̀ kan kí wá sọ fún ẹ pé go ahead. Ta ló sọ fún ẹ pé mi ò kí ń ṣe born again tẹ́lẹ̀? Àti primary school ni mo ti born again. School wa ní primary school náà ti rí wa bomi. Tó fọwọ́ dì wá dé mú, tó fẹ̀yìn wa sómi. Àti gbà yẹn ni mo ti born again. Ìwà born again ni mo dẹ̀ ń wò. Ǹbá má wù wá born again tí ó yẹ kó yìí máa ṣe ń bí. Mo mọ in and out to everything bó ṣe ń lọ. Mo dẹ̀ mọ̀ pé ọmọ yẹn ò ní ṣe ọmọ oníwàkuwà SU ni. SU ni. Gbogbo ẹ̀yin rádaràda tẹ wà nínú ọ́fíìsì tẹ máa ń dà láàmú kò sí tí mi ò kéré nù yín. So lọ́kàn tí ẹ ń sìn SU ni kò ní gbàfẹ́ mi. Àbí?
ó máa difficult fún mi láti rí mú something like that àbí abẹ́ẹ̀kọ́ o tí mo fi gé ọ̀gá máa fi hàn yín tí n bá pè ẹ́ sí wedding wọn bí ẹ̀dá kó má wà ìdí ọtí ni màá dẹ̀ fi ẹ́ sí gbogbo àwọn wine táwọn ọ̀rẹ́ mi máa mú gbogbo àwọn bíà táwọn ọ̀rẹ́ mi máa mú pátápátá ìdí ẹ̀ ló máa wà ìyẹn ni màá lè fi rán ẹ létí wípé wọn kì í sọ wípé right time fún yàn èèyàn lèèyàn máa sọ fún ẹ wípé this is the right time tí mo fẹ́ gbọ́rọ̀ ẹ̀ gbà lọ mú fún làbákẹ́yìn náà ni kò lọ fún. mo mọ̀ dáadáa ó dẹ̀ jẹ́ tí mo mọ̀ dáadáa ipò ọ̀gá tí ẹ bá dẹ̀ lè ṣe o ẹ ṣe sọ wípé mi máa dúró sídìí ọtí o ọ̀gá sá. sáyẹ̀nsì bí àbí o máa dúró ìgbà tí mo fi push ẹ láyé ẹ. ẹ wọ́n mọ̀ wípé kò sí ọ̀rọ̀ àsọtì kankan láàrin àti toast ni. báwo ni wọ́n tún ṣe ń kọ ẹnu sí èèyàn pé wọ́n ní interest inú èèyàn ju nǹkan tí mo ṣe yẹn lọ ò ń lọ sí church mò ń tẹ̀lé ẹ lọ sí church ò ń lọ bible study màá tún lọ o sunday service màá tún gbà yín lọ síbẹ̀ kò sí program mi ìtọ́jú wọ́n ń ṣèpàdé àwọn obìnrin ní church mo tẹ̀lé ẹ lọ mo jókòó sọ́wọ́ ẹ̀yìn mo ní mò ń observe ta ló rò pé mò ń observe nínú meeting yẹn ìwọ ni náà. ẹ̀yin náà lẹ sọ fún mi ẹni Ọlọ́run tí ara mi jèrè ọkàn inú mi dẹ̀ dùn. ọkàn wo ṣé mo lọ́kàn méjì ni ọkàn kan tí mo ní yìí àbó gbọ́ Ọlọ́run ò jèrè ẹ̀ kankan o èmi ni mo lọ́kàn mi èmi ló wù mí bó bá ṣe wù mí ni mo ṣe ń darí ẹ̀ mo smart gan náà mo sọ́ra mi dìgbín torí ẹ̀ ni ìgbín ni mo sọ́ra mi dì mo mọ nǹkan tó ti ṣẹlẹ̀ nínú church yẹn mo mọ tó ti ṣẹlẹ̀ ó jẹ́ ká fọ̀rọ̀ sẹ́nu ká dákẹ́ àmúdẹ̀ ń tẹ̀lé ẹ lọ káàkiri wá ní pé mi ò tó sí ẹ bí ò bá ẹ sọ̀rọ̀ tí mi bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wó mọ́. tó bá ṣe tún wá jẹ́ ìyẹn ti bọ̀ mo ṣàmù pé mo ti máa rí ẹ jọ. o notice pé mi ò wá wedding. ẹ bẹ́ẹ̀ ni ẹ mi ti rò pé bóyá ẹ busy lẹ ṣe wà. mi ò busy ọ̀rọ̀ ẹ rìn kí n máa wá sí church mo sọ fún ẹ wípé mo jèrè ọkàn ara mi nítorí tiẹ̀ ni ìgbà tí mo dẹ̀ ti rí pé o ti yí ojú mi sẹ́gbẹ̀ẹ́ ó jẹ́ jú mi bottle water ló mú lè tó bá fẹ́ kí n yọ̀ǹda ayé mi fún Jésù pátápátá jẹ́ kí mi àti ẹ̀ṣẹ̀ kan kí n rán ẹ lẹ́ẹ̀kan. rárá sà. wọ́n ní àwọn èèyàn mi ń ṣègbé torí wọn kò ní. bọ́ kí ni mí ní gbogbo eléyìí náà. baby. kí ni túmọ̀ eléyìí náà mo wà nínú méjì mẹ́ẹ̀ mo wà bẹ́ẹ̀ látẹ̀tẹ̀ kan mo dẹ̀ ń pè mí ó ń disturb mi ó ń fi phone disturb mi kí ló ṣẹlẹ̀. okay I'm sorry for that. mi ò disturb ẹ mú call ẹni náà nígbà tí mo dẹ̀ rí pé o ò gbé phone mi keep calling pé bóyá o fi phone ẹ sí silent. o disturb mi báwo o pè mí lákọ̀ọ́kọ́ mo cut phone ẹ o pè mí lẹ́ẹ̀kejì mo cut phone ẹ o pè mí lẹ́ẹ̀kẹta mo cut phone ẹ ṣé kò yẹ kó o ti mọ̀ pé nǹkan sórí ẹ̀ nìyẹn. I'm sorry mi ò mean ẹ láti sọ̀rọ̀ àlùfàṣà sí ẹ but orí ẹ yí ni pẹ̀lú pé kó o máa pèèyàn kéèyàn cut ẹ kó o tún pè padà gbogbo wà tó ń wú gan ìwẹ̀ torí ẹ tó ti sán sínú téèyàn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. a má sọ̀rọ̀ báyìí náà kí ló ṣẹlẹ̀ kí ni mo gbé kí ló sáré ń jù mo ń pè ẹ́ ò gbé fóònù nígbà tí wọ́n máa pẹ̀ tó máa cut phone mi it's an insult kò dáná o. báwo ni mo máa pe bíbí tí ò ní gbé fóònù wáyé ṣọmọ ìdálẹ̀ ọkọ mi ní ẹ̀ náà. o ti fẹ́ nà mí o rọwọ́ tó gbé ni o fẹ́ kó báìbù lé o fẹ́ nà mí nìyẹn ọ̀rọ̀ mélòó ni mo sọ tó ti ń di pé o ní láti máa so táùtù ni ẹ. Jésù mi o. ẹgbẹ́ni tí mo pè ní ẹgbẹ́ni tí mo pè lọ́mọge Jésù ọmọge èṣù ni ẹ ọmọge èṣù o ní ẹ o ṣọmọge Jésù asọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ o ti fẹ́ kó báìbù lé o ti fẹ́ gbá mi lójú ọmọ kí tí ì bá súnmọ́ ẹ̀yìn o fẹ́ gbá mi lẹ́sẹ̀ ni. mo ṣe mistake ni o relationship wa tó dé level tó dé mo ṣe mistake ni èmi nìkan ṣo ni mo dárí ràn tí mò ń rí rẹ carpet tí mò ń rí rẹ tíà èmi nìkan ni mo dárí ràn ní ìsìn àpapọ̀ àwọn afàdúrà jagun ti ríran sí mi wọ́n lè ti jẹ́ kí n mọ tó ń ṣẹlẹ̀ wọ́n rí ìgò níwájú mi wọ́n rí àdá níwájú mi
UTC wọ́n rí níwájú mi èèyàn kan dẹ̀ mú ó lò máa fi ṣá mi tí mi ò bá yẹra fóun ìwọ ni. Jésù ò ní jẹ́ Ọlọ́run ò ní jẹ́. bẹ́ẹ̀ ni Jésù kọ́ lórí ìran ìkan nínú àwọn afàdúrà jagun lórí ìran so má pe Jésù sí ohun tán rí náà rí wọ́n náà rí UTC lọ́wọ́ ẹ̀ ṣé màá wá dún bàtàn ṣe pọ́n ṣépè fún mi. mo ń ṣe mítì lọ́wọ́ máa lọ for now mítì tá a dẹ̀ ń ṣe building yẹn ó la fẹ́ parí máa lọ for now ó dín dín ọ̀sẹ̀ méjì ni máa fi wà ń bí màá lọ màá bọ̀ mi ì dẹ̀ fẹ́ kẹ́lẹ́ bọ̀ dídí stop kí ló ṣe ẹ̀ o tún fẹ́ fà mí láṣọ ya. no baby mo fẹ́ sọ nǹkan fún ẹ ní. baby ò ṣe nǹkan fẹ́ ló fẹ́ fà mí láṣọ ya àbí kí ni tí wọ́n gbé sá sori wọ́n ti ń pè mí. wọn ò tí ì pè ẹ́. dáàdì máa fi ohun àdúrà ṣépè fún ẹni o wọ́n máa fi ṣépè fún ẹ torí méjì tá a ṣe yìí wọ́n máa ṣépè fún ẹ sìn níwọ wọ́n sọ̀rọ̀ ìran fún mi kò tí ì tọ́jọ́ méjì o ti ń gbìyànjú irú eléyìí wọ́n wá fàdá bẹ́ mi lórí dànù kò bí o. kí ló ń ṣẹlẹ̀ Jésù ọmọ Ọlọ́run ṣàánú fún mi kí ni mo ṣe fọ́kọ mi èmi mú adẹni tí mò ń disturb ẹ̀ èmi ni tout. The shop making enemy you to do you. Ó ti wà okay, kò tó gbọ́dọ̀ pọ̀ jù. No, man, no brush. Don't know everybody. Good afternoon, sir. Good afternoon. Yes, sir. How are you? Very well, thank you. Hello. Hello, share. Sorry. Hello, share your one. Yes, sir. So, I'm like so for me. Emma, sir. No, don't do that. No sense, eh? Yes, sir. What's my So sorry, sir. I'm so I'm highly elated to meet you for the first time. I'm from First Lead News. I would like to interview you, Lori Shetan Sheyini, sir. It's just a brief interview. First Lead News. Yes, sir. Okay. All right. I would like for you to introduce yourself to our viewers, the other actors that you have on the set, and the script. Kilo inspiring, Tefigba script and everything. First, and everybody knows my name. Yes, you know, sir. okay, you know, yes. No, this particular job, I don't know, maybe I'm my fan. Are you my fan? A very big one at that. That's good. Yeah. That's good for you. I don't know if she epic. Oh. So, I'm sorry, sir. Can you record you for the sake of? I record. Thank you, sir. All right. Yes, okay. Anyway, okay. Thank you. All right, that's okay. Moye Solo, I said everybody knows me. Yes. I'm a Nollywood superstar. Yes. So, me on she epic for time, But see, one for me, script is more like not bad. To call for the record here. Yes. So you can help one, give one Shelly. I'm liking it. It's fine. Okay, so what do you have to say about other actors, especially Aremu? Okay, yes. Ọmọ wa náà l'Aremu. Yeah. Ìgbà wo ló dé? Mi ò bá dúró, Ọlọ́run máa ń gbógo fọ́lẹ̀ ńgbà mi o. Wọn Ọlọ́run ti jẹ́ pé wọ́n rí jù wá lọ, notwithstanding. Ọmọ mi l'Aremu. Ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ fíìmù, Aremu sì máa l'Aremu kẹ̀. O ka history film making. Okay, tàwọn Ògúndé Ògúndé Adé Love, dáadé àwọn boy tó wà láṣẹ Abẹ́òkúta yìí, kí ló ń kọ́kọ́ boy kúkúrú Ṣẹ́gun àbí ló jẹ́. Dáadé wọn dáadé Okay, Àtàfọláyàn. Bàbá oníkan náà tán pé èso ọ̀gá mi. Àwọn bàbá yẹn bàtà dá ìpìlẹ̀ tíátà kalẹ̀, àwọn Àrẹ̀mú yẹn kò mọ̀ kó wà ní fíìmù láyé ẹ̀. Oh wow. So bá ara rẹ̀ mú bóyá wà yẹn, mi ní kó máa act iná sí tù máa pa sí. Ẹ máa pa sí sí. Nǹkan tó ṣú ọ̀bà jẹ kó lé. Ṣẹ́yìn nìkan lẹ máa máa ṣe sí. Fáàn mi ìjà mẹ́rin tó jẹ́rú ni. Tó mọ̀ yín sọ, Yes, sir. kó máa act fire sí tù ni máa pa sí. No, ṣé wọ́n ẹ̀mí ìpọ́ máa kú ní sí tù? Ó ti ń lọ mí fún ọ. Tí ó bá yé ẹ bóyá kó pélé, mi ìjọba Okay, sir. Ẹ ṣáà máa pa season 2, right? Of course. Okay. Lastly, I would like to know, sir, what else should your fans be expecting from you aside this project, sir? All the time mo wà lórí project, ṣé ẹ̀ ní connection ni? Every time mo wà, máa wójú tó dé náà. No, kò kí n ṣe àwọn oríṣiríṣi tẹkàn máa ń ṣe, as in, I mean movies bí Owó eléyìí. lóríṣiríṣi tí mo kàn ṣe bí eléyìí báwo. Láà sọ ṣẹ́nu báyìí ni. Mo ló ti wá yẹn, first lead. Okay, it's okay. Any man, that's okay. All right, Emma, what worries are we fine. Thank you so much. Fine, okay, like I was saying. What? Money be my number. Ewo. There, yeah.
ẹlẹ́nu gbígbẹ ìwọ́dà kan fẹ́ fi ta ìwọ́n fan gbogbo ẹ̀ ló ń ká tape nítorí wọ́n ní kẹ́sẹ̀ ẹ̀ ní ṣe make up ló ṣòwò fojú location ṣé wọ́n ní director yẹn ń fẹ́ àbí jíjẹ́ ọ̀lọ́ fún iṣẹ́ yìí. Nẹ́tíwọ́ọ̀kì yìí bá. àkọ́jú kan sọ̀hún wọn. Yomi fẹ́ ọmọ you don miss báwo costume bó ṣe fit Adé. kọjú bọ́ sẹ́bẹ̀ mi ò ń ṣeré ìbọn gbogbo ní costume lọ́wọ́ yìí. snap já ṣe fídíò kọ àti ìlú ọ̀ láìsí yẹn ti pọ̀ jù Adé ó ti pọ̀ jù switch ẹ̀ sí fídíò switch ẹ̀ director ti ń bọ̀ switch ẹ̀ bọ̀ má sọ̀rọ̀. mo lè yẹn bọ̀ orí mi mo lè yẹn bọ̀. costume kan tó wí costume yìí. mo láyé ta. mo lè ṣeré ìbọn wọn ẹ ta ilé ìdíje. kí ló ń dá wa dúró? ṣe kankan. ẹnu òṣèṣe fún online mọ́. Hello, good afternoon. Good afternoon, sir. Very well, thank you. Good afternoon. My name is Ayomikun Peters. I'm from First Lead News. I would like to interview you about this project that you guys are. Luckily for me, I am seeing the producer and the director at the same time. I hope you don't mind, sir. No problem. What language? English language or Yoruba language? Actually, the program is an English one, but then because we are on the set of a Yoruba movie, besides Omo Yoruba nimi, Odeki Amagbe Asha Tede Walaruge. So anyone see Oba see Teba free pẹ̀lú just feel free. That's fine, sir. Combination anyone is good, sir. Anyone. That's fine. That's brilliant. All right, sir. Mr. Producer, how did you come about the script? This story has gone really viral. It's everywhere. Everyone wants to be part of it. You know, journalists are jumping all over to be part of this project. So I would like to know, sir, what inspired this particular story and why so much publicity on this? Thank you. I'm so happy you notice Eri. Then it's all over social media. But when you're low fare, you don't want to be part of this. I see every actor saying that Emika, you know, I know the scope. Thank you. Tí Ọlọ́run bá dé sí life ẹ̀dá bó ṣe máa rí nìyẹn bó ń ṣe first production tí mo máa kọ́kọ́ ṣe nílé ayé mi ni ó ṣe wá jẹ́ pé ilé làwọn èèyàn ń pè fún jù ó jẹ́ pé ilé iṣẹ́ mọ́ èèyàn tó wá sórí sẹ́ẹ̀tì láti wá ṣiṣẹ́ fún mi lọ́fẹ̀ẹ́ ṣá tí wọ́n sọ pé no, I don't want your money, I just have to be part of this production. Honestly, so mo rí ní rí wípé Ọlọ́run ló dé. Ọlọ́run ló dé because iṣẹ́ ọ̀hún bí ìgbà tí a sọ pé Ọlọ́run ti ṣe báyìí sí everything. Postman ẹ máa wọ́n sì tó ìbọn yẹn náà ṣé ìṣàtúnṣe ṣiṣẹ́ mi lẹ́yìn ìbọn ẹ bí ń jàre. So nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe story gangan ni mo fẹ́ ṣe. Yes, so nǹkan tó ṣẹlẹ̀ sí mi kì í pé ok ẹ jẹ́ kí n lọ pẹ̀lú story nígbà tí mo jẹ́ ti rí báwọn èèyàn ṣe wá pariwo lórí ẹ̀ mo tí mo pé story eléyìí ó ti lálùbáríkà rẹ̀ bísí nìyẹn tí mo fi decide láti sọ pé thank you so much, Mr. Producer. My director, sir, I would like to know, how do you feel when you got the scripts that everyone is talking about, then you having to be the director? I know you've had to direct 1 or 2 of his movies before, but this one is giving you so much fame, so much name. You know, your name is being mentioned everywhere. Tunde Shobayo is the director. Shobanjo is the director. Your name is everywhere. So this is a good one, sir. How did you come about? Anyway, Ológo ló ń ṣọ̀rẹ́ ológo. Excuse me? Ológo ló ń ṣọ̀rẹ́ ológo. Okay. Ṣé industry wa yìí ó lọ fà gan, ó jìnnà gan. But ẹni tí ṣe bá ti yé, oyè náà nìyẹn. Àwọn kan àyẹ̀kọ́ ti ṣe oyè. Olúwa bá yẹn sì ní iṣẹ́ yìí wọ́n dáadáa. Sí ọ̀tá ṣe tí àwọn yóò tẹ́wọ́ gbà. Sir, like, mo kàn nídìí kẹ́ bá mi sọ ọ̀rẹ́ mi gbọ́ Yorùbá dáadáa bọ̀ ọ̀rọ̀ yín kankan. Clear sí wọ́n tẹ̀lé sí mi sọ. Ológo ló ṣọ̀rẹ́ ológo. Yàtọ̀ sí fíìmù
producer mi àwọn ilé ìfún dress yẹ pé ẹ mọ̀ pé wọ́n kọ́ mi as a receptor kọ́ tèmi náà fi láìkẹ́ pé pm ní ó dẹ̀ pé ẹni tó ṣe director mi kàwé I'm sorry ọ̀gá ṣe kárọ̀ọ̀nù wèrè ní ọkọ̀ sí mi ò ní láìsí yìí gbé o mi ṣòyà wèrè ṣé mo bá ẹ sọ̀rọ̀ ẹ̀yin ra yóò pa. So this particular warrior role mi ò tí rí yín kẹ́ play role warrior rí. I'm sure this is your major role like this. Kí lẹ lè sọ nípa role yìí then how challenging it is fún yín láti máa play irú role báyìí la fẹ́ mọ̀ sá. Firstly, I'm going to dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yes, sir. And then the producer of this movie. Yes, sir. Because to wá pè mí out of a lot of stars tó wà láti ṣe. Mi ò ṣe culture. But torí ìgbà tí mo ka script yìí, àwọn mi ló máa bá mi ka script yẹn. So ìgbà tó kà lóní dandan mo gbọ́dọ̀ wà lórí set. So torí ẹ̀ náà mo ṣe wá. Inú mi dẹ̀ dùn, mo wá pé òkè àwọn fans mi ò tí ì rí mi nírú fíìmù báyìí rí. Jẹ́ kí n wá fún wọn ní nǹkan ọ̀tọ̀ nǹkan ara. So good sir. Ó ṣọ̀wọ́n ká tó rí wípé actor bíi ti tiyín wọ́n wá mú ìyàwó wọn wá sórí set pẹ̀lú wọn. Ìyàwó àjókòó wá rẹ́rìn músẹ́, ọ̀rẹ́ ìyàwó wọn wégele, wọ́n jókòó wá àǹkárá. Tí mo rú nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn yẹn máa ó rí ẹ̀ kí ló dé tẹ́ ṣe decide láti ṣe bẹ́ẹ̀ sà? Àbúrò mi ni, ọ̀rẹ́ mi ni, ẹ̀gbọ́n mi ni, màá mi ni. In total, bóyá wà ẹ̀jìrò mi ni. So nǹkan tó bá sọ ni mo máa ń fẹ́ ṣe. Ìtì bá ní ṣe máa jẹ́ kó yẹ pé torí bá èmi ò ṣe ṣe. Ẹ̀jìrò ẹ bá wa sọ ọ̀rọ̀ kan sí ma. Yes, sir. I'm here just to give the moral support. And besides, this is my friend. Ó dẹ̀ ti máa ń dá mi láàmú pé òun náà fẹ́ máa heart ní mo ṣe ní kí n mú wálé ní. Fantastic. Báwo lẹ ṣe rí bíbá yìí sí ma? Ẹ wo tó bá gẹ̀ẹ́sì inú mi kò lè kọ ẹsẹ̀. Inú mi ń dùn, ara mi ń bùn máa ṣọ. Gbogbo bí mo ṣe ń wo bó ṣe ń act. Orí mi ń wú. Ẹ máa act gan, ẹ máa wọlé. Mi lè wait láti wà lórí stage yẹn Ọlọ́run. Okay, ó dàbẹ̀ ma. Okay, no problem ma, no problem. Okay, Mr. Remo, ọjọ́ wo ni ká máa expect pé iṣẹ́ yìí máa jáde sà? Producer la máa bí bọ̀ mo rí bọ́yé ṣe editor wa lóko kò lè pẹ́. Oh, okay. It's nice talking to you, sir. Thank you so much for the audience. Ẹ ṣé gan ni ma. So Ayọ̀míkún ni orúkọ mi lẹ́ẹ̀kan sí in case torí ọjọ́ mi Ayọ̀míkún Peters ni mo jẹ́. Thank you, sir. You're welcome. All right. Kí ló fẹ́ jẹ? My continuity. Wọ́n tán ṣàfẹ́ jẹ́nu ẹ̀. Ẹni ló ráyè mọ ògbó òpalẹ̀ ilẹ̀ ni ó tẹ ògbólógbò àjọ gbọdọ̀ mú mi. Bíjì bá jàṣẹ ló ń dọ́ yà yọ. Àtọ̀lẹ̀ ní tàdán. Ìwọ igi bá fojú di náà dérú. Wọ́n bá tu. Ẹni ní ìjàwọ́ lọ́dọ̀ sẹ́lẹ̀. Àìsàn ìjàwọ́ lọ́dọ̀ kọ̀fọ̀. Wọ́n kẹ́kọ̀ọ́ wọlé. Ẹni ló ráyè mọ. Allez, t'es tout, láyé. Il va battre pas. Ilẹ̀ ilẹ̀ mo kọ́ gbàgbà ilẹ̀ ilẹ̀. Ẹ bá mi gbé ẹjọ́, ẹ bá mi gbé o. Ẹ máa wulẹ̀ máa rọra lẹ́yìn. Ẹ má kì í sí ìnà. Ẹ bá mi gbé o. Ẹ̀jẹ̀ Jésù o, ẹ̀jẹ̀ Jésù. Gbèsè bá wo ẹlẹ́yìn à ń sọ pa èyí. Wọ́n yìí sọ pa ìwé, túmọ̀ bọ́ yìí. Ẹ sà,
the other time tí mo interview yín lẹ́ẹ̀kan ẹ sọ pé ẹ máa pa wọ́n sí. guys ẹ dúró ẹ má wọ ẹ sọ pé ẹ máa pa wọ́n sí. káwọn tí àwọn kan stop náà òun kò ṣiṣẹ́ títẹ̀ ẹ sọ pé ẹ máa pa wọ́n sí sin two ṣé kò tẹ mí ní. mi ìpè mi yẹn. ẹ ti mí yẹn àti pé ọ ti padà wá kú báyìí. àti ẹni káwọn kọ́kọ́ stop ẹ wọ́n wẹ̀rẹ̀ jájọ. mo ti wá ẹnu yóò gbẹ ẹ má bínú. ẹ kọ́ọ̀tù kìíní ẹ máa ní kọ́ kọ́ọ̀tù kìíní tọ́jú kọ́ọ̀tù kò make sense. ok ẹ kàn dáwọ̀ ọmọ pàǹsẹ̀ nǹkan tí mo ṣe láti sọ wípé ṣé rivalry wà láàrin ara yín ni àbí kí ló. àti orí kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀. bọ ẹ má wọrí ẹ concentrate lórí èmi. ipa tẹ́mi sọ pé màá kì jù lọ pé láti sin túwọ̀n lè rú màá kì jù lọ. náà kò ṣe acting lẹ́mí. ẹ sọ pé kẹ́yìn náà rí dúró rẹ̀ tó bá mi jí ọkọ tí mo sọ àti ẹ̀wọ̀n mi náà ẹ má ṣe báyìí fún mi náà. ẹ má rìkọ́dù kọ́tà rìkọ́dù yóò wúlò ẹ má lọ tàbí tọ́lẹ̀tì rẹ̀ ẹ má ṣe báyìí náà. mi ò tí mo sọ kọ́ nìyẹn mo mi pé màá kì jù lọ màá pàdé sí túkọ̀ ní rí nínú fíìmù yẹn pé màá kì bọ́ sínú fíìmù. mi ò pa I'm a Bible believing Christian. I'm a Bible believing Christian. ẹ jẹ́ bá mi sọ bí onígbàgbọ́. onígbàgbọ́ lè mi. ọkọ fẹ́ mọ reason tó ṣe jẹ́ wípé ṣé enviness ọ̀rẹ́ àtọ̀rẹ́ yín ni. àti bẹ́ẹ̀ ni kò sí kankan ọkọ yóò ní balẹ̀ o. ìjẹ́ onífẹ́ ọ̀rẹ́ mi jẹ́ onífẹ́ gbàgbá kí ni mo yí. ẹ máa jẹ pàrọ̀ lẹ́ẹ̀kejì. mi ò pàjáde àtàtì mi ò pa mi ò mọ̀ ọmọ. èmi kọ́ mo yin. sá ẹ má bínú first time mi ló ń bí bó ṣe tèmi sá because ọ̀gá mi wà bíbá iṣẹ́ ti tèmi kí n bá wọn kó bọ̀dé education. now wọ́n sọ pé ẹ̀yin lẹ mú ìbọn yẹn tẹ́ kì í àní bọ́tẹ̀kì yẹn kí ni mission tẹ ní lórí ẹ̀ tẹ fi kìbọn yẹn and ṣé kankan wà níbẹ̀ tẹ fi kì tó bẹ́ẹ̀. ẹ ṣe ẹja fún mi ṣe ká kìbọn iṣẹ́ mi ni iṣẹ́ tí wọ́n pè mí fún tí mo gbowó ẹ̀ òun nìyẹn mi níṣẹ́ mi ju pé káwọn kìbọn. ẹ ló ó dàbí pé ò gẹ́ẹ̀tì kan tí ọ́fíìsà yẹn sọ dáadáa tẹ́kẹ̀ mi wá sọ bó ṣe rí gangan nínú ọ̀rọ̀ tí Mr. Anigelaje Ládọjà tí wọ́n bá wa sọ ó jẹ́ ká mọ̀ pé àwọn tí ní Mr. Aremu lọ́kàn páwọn fẹ́ pápó ti ṣe àwọn wọ́n ní àwọn wá invite ìwọ àsẹni tó máa ń kìbọn wọ́n porúkọ ẹ̀ bá kan props whatever wọ́n ní àwọn afẹ́ òun wá ní kó bá wọn kí pé wọ́n ló wá bá wọn kì í ló bá wọn fi àwọn nǹkan tí ó yẹ kó sínú ẹ̀ pé òun ló jẹ́ káwọn pa ṣé ló tọ́ ni. ẹ sà ẹ má bínú sà Anigelaje ṣé wọ́n ṣeré náà wọ́n ṣì rè ẹ má bínú sà o ṣé kí lórí sẹ́ẹ̀tì yẹn mo fẹ́ bọ̀ wọ́n kìbọn lóòótọ́ àmọ́ ní kí bá bọ̀ wọ́n kìbọn apọ̀ máa kìkan fún àwọn táwa tẹ̀lé rí yẹn kẹ̀lẹ́ ẹ gbọ́dọ̀ wọn á gí jù problem ni ọmọ máa mú ìsọwọ́ yìí kó dé wọn máa kan àmọ́ yìí mo lè filẹ̀ fún wọn pé kí wọ́n kìbọn yẹn ẹ sà wọ́n kìbọn yẹn nígbà tó kún gan mo ní ẹ sà ìbọn tẹ́ẹ̀kì ó ti kún jù ó lè fa problem fún ẹ tẹ́fẹ́ yìn fún tàbí fúnra yìí ṣe lọ́sọ̀nù pé ṣé wọn ṣé èmi fẹ́ yìnbọn ni ṣé bọ́ọ̀lù wọn fẹ́ yìn àwọn tí ìtí wọn ti pẹ́ àwọn òṣèlú yìnbọn nígbà ó dà kí n fi wọ́n lẹ̀ kí wọ́n yìn fún àwọn bọ́ ṣe kì í mi ò dẹ̀ rí ju bẹ́ẹ̀ lọ sá. Alright, are you telling me pé tí n bá ní kí wọ́n pe Mr. Anigelaje wá ń sìn nǹkan tó sọ yìí wà á tún sọ pé bẹ́ẹ̀ ló ṣe lójú mi. Yes sir, balance máa sọ pa. Officer. It's okay, madam. Hello, bro. Ó dẹ̀ dùn mí ṣá. Ẹ ṣòro pé àwọn ọlọ́pàá kan máa sọ pé kó wá jókòó bí akọ̀ máa sọ wọn táàmù. Okay. Níbi tí a bá investigation wà dé. A ti rí ibi tó ti ṣe interview. Tó sọ pé tó bá di sin 2 wọn kí nǹkan tí mo sọ yẹn máa yé wọ kò yé mi. Ohun tó bá di sin 2 that ẹlẹ́ẹ̀kejì ó máa pa. Láwọn ti pa. Kí ló ṣẹlẹ̀? Ẹ sá mo sọ bẹ́ẹ̀ lóòótọ́. Good. No kì í ṣe sísọ tẹ́yìn ìròyìn ẹ̀ sá. Ṣé àwọn languages kan wà tá a máa ń lò location tá a máa àkọ́mọ́ tẹ́mọ̀ pé màmá àtẹ̀mí mi ní pé pátápátá ó máa act jù mí lọ sí wọn àpé sí ní náà máa act jù lọ pé wọ́n máa pa mí sí wọn ìmọ̀ máa pa òun sí 2 nǹkan tí mò ń sọ jẹ́ pé máa act gan pé wọ́n ní. ó dàbí ẹni pé nǹkan tá à ń sọ nígbà kò fẹ́ yé yín we are trying to be nice with you. I know. She understand. Ẹ mọ̀ pé celebrity ni tí Gistlover bá gbé yín gbogbo everybody ló máa mọ̀ ẹ jẹ́wọ́ fáwa so that a máa lè defend yín. Bro, in addition. Yes sir. Ṣùgbọ́n pé òrì mi rí. Rárá sir. But sincerely, I love you. Thank you. Fan ẹni mo jẹ́ o. Ẹ ṣé. I do watch your movie. Ibi táwa wà, profession wà, I'm big farawa. So, wait, between you and I. Yes sir. Ó dàbí pé guy yẹn ti ní nǹkan tó ṣe tó ń dùn ẹ̀. Kí ló fà á tó fi wá pa? Bí fún ẹ
ṣé ilé ayé yìí ojú ọ̀run tẹ ẹ fọ́ sá mi bí ìfẹ́ kò bí fún mi kò ló tẹ mọ́ tiẹ̀ ẹ̀fà bójú lóhun ṣe tó gan ó bá wa mẹ́rin sá mi á bí fara wa aago tó lu 12 máa lo 1 time tiẹ̀ ló dé ló lò sá èmi àti òun bí àdùn kankan mi ìdèdè wò ẹ̀jẹ̀ ní mi àti pẹ̀ fọ́ngbà mi máa nira kan máa sàn yan káàkiri odidi yẹn máa tẹ̀lé gbọ́ mi ò lè bá fasa àbóyé iṣẹ́ kan tí mo ṣe ọmọ ẹ̀kí kọ́nà wáyé kí ṣùgbọ́n ó yàn ṣiṣẹ́ ni oyè ẹjọ́ sá ó jẹ́ ìkọ̀tẹ̀ ọ̀rọ̀ kò lọ bẹ́ẹ̀ mi díẹ̀ kò sọ̀rọ̀ fífa àfa àkọ́kọ́ ní èmi àti ọ̀rọ̀ ájú ìyá àdó bá farisa. wọ́n tó ṣẹlẹ̀ mo fẹ́ mọ ẹ̀ ó dùn mí pé ẹ̀yin tí àwa máa ń wò nínú fíìmù tá à ń fẹ́ mí ta fẹ́ mọ̀ ó dùn mí pé bẹ́ẹ̀ni àti ẹ̀ṣin mọ́ra ní. ó dùn mí náà. but all the same máa rí lẹ́dà ẹ̀mí o mi ṣeré o ẹ ló bẹ kó mọ̀ kan fílẹ̀ máa pa àwọn tó máa tú ìtẹ̀. ẹ̀sà no kò sí nǹkan kan tí mo fẹ́ sọ mo fẹ́ sọ pé bí wọ́n ju ilé àtọ́ lọ́run kò sí nǹkan tí mo fẹ́ sọ. ẹ̀sà mi ẹ̀sà. àsìkò mi dọ́wọ́ rẹ̀. láti bàbá lámọ̀ ayé mi ò lọ́wọ́ because àìmọye iṣẹ́ mi ti ń jù àìmọye budget mo ti direct ní ọ̀ṣẹ́ kìí ṣe lálálálálálá mi ò ní ẹ̀fà ìlú experience báyìí rí. ló máa kanáàkì ẹ mọ mi. mo mọ ìjú bẹ́ẹ̀ ṣe lọ. ó yẹ kí wọn pé mi lè burúkọ ara mi jẹ́ náà. mi ò mọ bóyá lè burúkọ ara ń jà bẹ́ẹ̀ lè burúkọ ara jẹ́ ibi tá a bára wá sí you as a director aláti invite nígbà tí issue ṣẹlẹ̀ but nínú àwọn investigators ṣàṣẹ sófà I get to know pé issue wà láàrin Mr. Aremu àti Mr. Producer nígbà kan rí kò ṣe ní location yìí wọ́n dé pé inú bí producer pé why this pé inú bí wọn pẹ́ sọ wọn okay torí kò ṣe wà láyé ló fa gbogbo nǹkan tó ń ṣe pé gbogbo tó ṣẹlẹ̀ pé wọ́n arrange ẹ̀ ni pé àwọn ni wọ́n invite ẹni tó kì í mọ̀ pé okay máa invite ẹ̀ máa sọ fún so wọ́n máa wá pa á lójú mi nǹkan tá a gbọ́ ni how far is it true. èmi when I'm not stupid báwo ni màá ṣe pé ọ̀tá mi síṣẹ́ how do I know. màá fi owó mi pèyàn síṣẹ́ màá tún wá tún fowó mi sọ pé kí wọ́n tún bá mi pa kí wọ́n fi dọ́rọ̀ sí mi lọ́rùn àṣẹ ọmọ pé mo gbèsè tí mo ti jẹ lórí project yìí ṣá wípé bí akọ̀tí ẹ̀ stop àìṣiṣẹ́ mọ́ gbèsè ni wípé èèyàn tún wá kú sí mi lọ́rùn kú sí location mi gbèsè àtọ́rúkọ burúkú leléyìí wọn pààyàn lé wá mi ò lè ẹ́fà tí ẹ̀rọ orú ẹ̀ lọ́kàn mi èmi àtẹnitá sọ rẹ̀ yìí kò sí wàhálà kọ̀ọ̀kan láàrin èmi àti ẹ̀ èmi ò kí n pe ọ̀tá mi síṣẹ́ mi tí bá ti mọ̀ pọ́tá mi lélẹ̀ máa sáfọ́tá mi ni tíṣẹ́ tó bá fẹ́ pọ̀ wá pọ̀ ìṣẹ̀ tó ní máa sọ pé èmi àti lágbájá àlejò ṣiṣẹ́ pọ̀ ẹ lọ fún ó tán. Yes, I know you very well. I know you very well. Màá wá sọ pé kí wọ́n máa ní kí wọ́n ok ẹ bèrè lọ́wọ́ trust manager bóyá mo sọ fún pé ok ó yá gba ìbọn eléyìí o kò ní fún kárátà kí kárátà ikú ẹ bèrè lọ́wọ́ ẹ̀ àbí is the best position to answer this. I know nothing about it. Wọ́n pààyàn ní wá. Orúkọ burúkú nílé ìnáwó gbọ́kọ̀ tó sọ ni. Ọlọ́pẹ́ mi ni mo arrange. Mo rẹ̀ mọ́ stupid, mo rẹ̀ mọ́ dẹ̀. Trust me, ó lè ṣe tẹ́kọ̀ ṣe tí wọ́n náà. Má wọ̀ rí. ọkàn mi dẹ̀ ti sọ pé kí n má produce fíìmù yìí ó ká ní mo ti mọ níṣe bí mi ò ní produce òwò aláti mo wá kóra mi síbẹ̀ àtúnyẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmọ̀ iṣẹ́ yìí ṣiṣẹ́ tó pariwo ni ó máa ń ṣẹlẹ̀ bí at times. síbẹ̀ tí wọ́n ti rẹ́ta tí ní issue ní script conference mo ti mọ̀ pé ibi tó máa já sí lélẹ̀. ẹ̀rẹ̀ pariwo ṣẹ́. director àti writer ò ní ṣùrí látọjọ́ tí mo ti ṣe fíìmù wọ́n ní lélẹ̀. ìbúlẹ̀ dínà pastor àti everybody gan náà ti wà ní gbogbo agbápátá la wà ní ó ti ń kíní ti ń pẹ́ jù náà ó ti ń pẹ́ jù kò ṣe nǹkan tá a lè jẹ́ kó máa pẹ́ ńlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ ti súnmọ́ bí. oh ok ẹ má pẹ́ pastor wọ́n ti no problem ọlọ́run ló bọ̀ no problem all right.
a ti kọ́ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn ikú ìdájọ́ ló kù. Ẹni wá ti lọ Mr. Aremu pẹ̀lú bó ṣe lórúkọ tó, pẹ̀lú bó ṣe gbajúmọ̀ tó, pẹ̀lú bó ṣe gbayì tó, Ọlọ́run sọ pé àsìkò tó láti mú lọ. Lótìtọ́ a fẹ́, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ jù, ó fẹ́ jù wá lọ. Ṣé ti wá rí ikú ọ̀gbẹ́ni Aremu? Ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo àwa tá a kù láyé pé kò sí nǹkan tí ènìyàn lè jẹ́ láyé níkẹyìn ikú náà ló pin gbogbo. Fún ìdí èyí mo rọ̀ yín ẹ̀yin àyànfẹ́, gbogbo nǹkan tí ẹ bá ń ṣe láyé ẹ máa ní lọ́kàn bí ìgbà pé ikú ń bọ̀ ní kíákíá, kí ẹ sì máa ṣe rere. Ẹ máa ṣiṣẹ́ ilé ìkẹyìn bí irú eléyìí tí Mr. Aremu lọ yìí. Ẹ máa ṣiṣẹ́ ìkalẹ̀. Ṣó ti tán nìyẹn báyìí? Ṣó ti tán nìyẹn báyìí? Aremu! Aremu ṣó ti tán nìyẹn? Bẹ́ẹ̀ mi jí o! Aremu! Ayọ̀ sọ́mọ ìwé tọmọ yìí. Kọ́míṣọ́nà ti jẹ́. Kọ́míṣọ́nà ti jẹ́. Ẹ wojú àwọn ọmọ ọ̀rẹ́ mi tó ẹ̀ ṣe wọ́n tó ẹ̀ mọ́. Ó ní ẹni wá Aremu lọ yìí tí mo sì ní gbàgbọ́ pé yóò máa sùn láyé olùgbàlà. Bẹ́ẹ̀ ni ní báyìí ẹ jẹ́ ká fi eérú feérú. Ẹrù ayé mi tó wúwo bá mi gbé o, bá mi gbé o. Ìpọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. Mẹ́mi lọ jẹ́wọ́ agbára rẹ̀ o. Kẹ́rù ẹni méjì má dìde nìkan nínú iná láàrẹ̀. Agbára rẹ̀ ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o nínú iná láàrẹ̀. Agbára rẹ̀ o. Life of a single father. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Adágbé adáfa yìí pọ̀ jù. Ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníye. Gbà mí dọ́wọ́ rẹ̀. Àsìkò mi dọ́wọ́ rẹ̀. Bàbá alámọ̀ ayé mi o. Ẹrù ayé mi tó wúwo bá mi gbé o, bá mi gbé o. Ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. Mẹ́mi lọ. Jẹ́wọ́ agbára rẹ̀ o. Kẹ́rù ẹni méjì má dìtẹ̀ nìkan nínú ọlá rẹ̀. Agbára rẹ̀ o. Ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o. Nínú ọlá rẹ̀. Ààfin àjọba. Agbára rẹ̀ o. Life of a single father. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Adágbé adáfa yìí pọ̀ jù. Ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníye. Ojú méjì ò lè jọ mẹ́rin. Ẹrù ìwúwo mélé dàgbé. Olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére. Àmì o. Why did you left without notice? Ayé rẹ̀ máa ti ṣòfò. Ó ti ṣòfò. Ọgbọ́n kan ló jẹ́ fún mi o. Ṣé bó ní wàá bá mi tọ́jú ọmọ mi o.
Why did you let? Ti pọ́njú ayé, ti dààmú ayé, bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. Mẹ́mi lọ. Jẹ́wọ́ agbára rẹ̀ o. Kẹ́rù ẹni méjì má di tẹnìkan. Nínú ọlá rẹ̀.